àwọn olóṣèlú kan ní haúsá méjì ìyún àwọn olóṣèlú tí orúkọ wọn jẹ́ Adam Muhammad Dattijo àti Alhaji Suleiman Abdullahi wọ́n máa ti gbé gbajúgbajà olóṣèlú ilẹ̀ haúsá ni tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai àti àwọn méjì míì wọ́n ti gbé wọn lọ sí ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Àbújá ìyún the Federal High Court in the Federal Capital Territory lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wá pé ọ̀nà ẹ̀bùrú iná gbà wọnú ẹgbẹ́ òṣèlú àwọn ìyẹn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress tí ó sì jẹ́ kó di mọ̀ pé kí ilé ẹjọ́ kó sì fi òfin de El-Rufai àtàwọn méjì míì ìyẹn Jafaru Sani àti Bashiru Saidu wípé wọn ò lè jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ADC wọn ò sì lè di ipò kankan mú nínú ẹgbẹ́ òṣèlú àwọn. Bí ẹ kò bá gbàgbé ẹ rántí pé tẹ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ìní El-Rufai tó kọ̀wé fipò sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ni ló máa lọ darapọ̀ mọ́ ṣùgbọ́n nígbà tí yóò di ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn àwọn bíi Alhaji Atiku Abubakar, Peter Obi, Rotimi Amaechi, Rauf Arẹ́gbẹ́ṣọlá, David Mark, Babachir Lawal, Uche Secondus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n kó ara wọn jọ tó sì kéde pé ẹgbẹ́ òṣèlú ADC ni làwọn yóò lò láti kó ara wọn jọ sí lásìkò ètò ìdìbò ọdún 2027 láti fi gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó mà ní El-Rufai náà ló tún ti ń lọ ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ADC bó ti ẹ̀jẹ̀ pé òun kò kéde ipò òun ti kúrò ní ẹgbẹ́ òṣèlú SDP ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú ADC ló faramọ́ báyìí tó sì ń lọ sí ìpàdé wọn. Eléyìí ni kò mà tẹ́ Adam Muhammad Dattijo àti Suleiman Abdullahi lọ́rùn o tó sì jẹ́ pé wọ́n ti gbé El-Rufai àtàwọn méjì míì Jafaru Sani àti Bashiru Saidu wọ́n ti gbé wọn lọ sí ilé ẹjọ́ wípé kí ilé ẹjọ́ jọ̀wọ́ kó fòfin dè wọ́n wípé wọn ò lè ṣe ẹgbẹ́ òṣèlú ADC nítorí pé ọ̀nà ẹ̀bùrú náà gbà wọlé èyí ń pé kọ́lé wọn kò nu ẹgbẹ́ òṣèlú àwọn tó sì tún ní kán fòfin dè Jafaru Sani tí wọ́n fi ṣe alága ẹgbẹ́ òṣèlú ADC ní agbègbè North West ìyọ̀n ní ìwọ̀ oòrùn ilẹ̀ haúsá wípé kò lè di ipò náà mú. ṣá o nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹjọ́ tí wọ́n gbé wá náà nípasẹ̀ agbẹjọ́rò àwọn olùpẹ̀jọ́ amòfin àgbà Azeez Taiwo Hassan, Senior Advocate of Nigeria SAN, onídàájọ́ NC Nwabulu ó jẹ́ kó di mọ̀ pé òun sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú sí 20 oṣù kẹwàá tí a wà nínú ẹ̀ yìí èyí tí yóò jẹ́ ọjọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá. Bẹ́ẹ̀ ló ní kí El-Rufai àti àwọn ìyókù ẹ̀tọ́pẹ̀ lẹ́jọ́ kí wọ́n san owó ìpẹ̀jọ́ $250,000 náírà 250,000 naira kí ẹnì kọ̀ọ̀kan wọ́n san sí àpò ilé ẹjọ́. Títí dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí El-Rufai kò tí ì sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ẹ̀ láti fòfin dè nínú ẹgbẹ́ òṣèlú ADC àti bá ṣe gbé lọ sí ilé ẹjọ́ yìí.